sí ìkànnì Ajagunmale TV, ìkànnì tí òtítọ́ tó ti ń lékè. Eléyìí tí a fẹ́ sọ ní òní ni ọ̀rọ̀ tó ń lọ nígboro ayé báyìí pẹ̀lú arẹwà obìnrin èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Omoge saida, tòun ti fídíò tóun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ tí wọ́n jọ sẹ́ndì sí ara wọn, fídíò ìhòòhò ọmọlúàbí. Kí ló fà á tó jẹ́ wípé púpọ̀ nǹkan yìí máa sábà common láàrin àwọn obìnrin? Oríṣiríṣi fídíò tí ò tọ́ ló máa ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn obìnrin náà ní kíní máa sábà ajere máa sábà sílé lórí. Tẹ́dẹ̀ wò sùnsùn ẹ sẹ́ndì fídíò òwò yín ọmọlúàbí sọ́kùnrin. Ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ tóbìnrin kí n tó mẹ́nu ní tàwọn ọkùnrin. Níbo là ń bálé ayé? Àwa náà ti a mọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí, oríṣiríṣi ìgbésí ayé làwọn èèyàn ń gbé lórí social media. Social media ti jẹ́ kí ọ̀làjú kó fẹ́ ba nǹkan jẹ́. Nǹkan ti bàjẹ́ látàrí pé òǹkàlùkù ṣe bó ṣe wù lórí ìkànnì ayélujára social media tá ń lò lọ́wọ́ yìí. Eré wo là bá fẹ́ ṣe débi wípé àwa gbé ìhòòhò ọmọlúàbí èèyàn à ń sẹ̀ǹdẹ̀ sólólùfẹ́ tí ì ṣe ọkọ ẹni tí kódà kó jọ́kọ èèyàn gan. Àìmọye èèyàn ní máa ń gba fóònù á mọ̀ bàjẹ́ ńgbà mìíràn tó jẹ́ pé èèyàn ó mú lọlé tuntun sí nígbà táwọn bàbá yàn sí, ìgbà tí wọ́n bá sí nǹkan èèyàn ó ti gbàgbé pé irú nǹkan yẹn wà lórí fóònù. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó máa affect, wọ́n á gẹ̀ẹ́tì fídíò yẹn tí èèyàn fi pamọ́ sórí ẹ̀. Nígbà tó bá ń pín kiri ó lè lọ bọ́ sọ́wọ́ àwọn èèyàn tí ò yẹ kó bọ́ sọ́wọ́ wọn. Níbo la wá ń bálé ayé lọ? Omoge saida náà sì yìí ó kù díẹ̀ káàtó. Ẹ ǹlẹ́ o ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé níbi kẹ́yìn gbé kí ẹ máa gbé fóònù yín léyàwó yín lọ́wọ́ tó jẹ́ pé nígbà tó bá padà wá yá àwọn nǹkan tẹ́yìn rò pé ẹ fi pamọ́ yóò padà wá túta. Omoge saida sì lè yókù díẹ̀ káàtó. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń bú àwọn tí wọ́n post fídíò yìí, kò sí bẹ́ẹ̀ yóò sí ní sínú bí. Obìnrin ò ní àmúmọ́ra tó bẹ́ẹ̀. Àbí ẹni tó wò wípé obìnrin kan dá ilé òun rú tó dẹ̀ rí tó lè fi báyé tiẹ̀ náà jẹ́, ó máa ṣe é. Omoge saida náà sílẹ̀ kí lè máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin náà lọ́gbọ́n. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló tún ṣerú eléyìí tó jẹ́ pé ṣùgbọ́n àṣírí wọn ò tí ì tú. Ẹ bá yí padà, gbogbo eléyìí kọ́ ni bí ṣíṣe ìbálòpọ̀ lórí fóònù tàbí gbígbé àwòrán òwò ẹni sórí fóònù sẹ́ǹdì sólólùfẹ́ téèyàn fẹ́ nǹkan ló lẹ́ni òun nífẹ̀ẹ́ wa. Bàbá kan bẹ ní ìlú Ọ̀yọ́ Aláàfin Oyè Pàṣẹkẹrẹ Àtìbà. Bàbá yìí wọ́n mọ bá ṣe báyàn bọrí. Babaláwo Ifábùkọ́lá Ifáglórí Àtàndá olórí àbọ̀là lọ́yọ̀ọ́. Gbogbo ìṣòro yín tó bá kù díẹ̀ káàtó, gbogbo tó bá ń jẹ́ ìpèníjà fún yín, ẹ kàn sọ́dọ̀ bàbá yìí. Àwòrán fọ́nrán wọn yóò lọ láìpẹ́ yìí. Ẹ ṣeun o, ìkànnì Ajagunmale òtítọ́ ni yóò lékè, òun náà lẹ́ ń wò. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglórí Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kárọ̀ o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló ń lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn?
fi ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. kí ló ní í di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ kò ti ṣe bẹ́ẹ̀.